lóyè, ètò fáwọn lókọ, ètò fáwọn ọ̀tọ̀kùlú èèyàn nínú ìlú, ètò fáwọn mẹ̀kúnnù. Ọláyímíká Babs, Àtàbàtúbú the Great, abẹ́rẹ́ orin Elédùà fiṣẹ́ àwòrán sáyé. Ní dédé aago 8 alẹ́ lọ́jọ́jọ́ àbámẹ́ta. Lórí ìkànnì Àtàbàtúbú lójú òpó Instagram náà ni èmi Adékúnlé Afọláyan ọmọọba Ọ̀rúnjàn ló ń tẹ̀. Ó dé ẹni lákàtà fún wọ̀lú ẹran tí ò ṣe é pẹ̀gàn. Àjànàkú kọjá mọ́rọ́ nǹkan fìrí olú ìgbójú bàbá ẹran kẹran lọ. Gbàgede tòlètò yìí ń jẹ́ bómi bá balẹ̀ omi anípa ọ̀wàrà òjò balẹ̀ táṣùṣù. Gbàgede ẹ̀kọ́, gbàgede àṣà, gbàgede ọgbọ́n, gbàgede ìmọ̀ràn. Ètò fáwọn ládéládé, ètò fáwọn lóyè, ètò fáwọn lókọ, ètò fáwọn ọ̀tọ̀kùlú èèyàn nínú ìlú, ètò fáwọn mẹ̀kúnnù. Ọláyímíká Babs, Àtàbàtúbú the Great, abẹ́rẹ́ orin Elédùà fiṣẹ́ àwòrán sáyé. Ní dédé aago 8 alẹ́ lọ́jọ́jọ́ àbámẹ́ta. Lórí ìkànnì Àtàbàtúbú lójú òpó Instagram náà ni èmi Adékúnlé Afọláyan ọmọọba Ọ̀rúnjàn ló ń tẹ̀. Ó fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti lẹ́yìn ìdí. Wọ́n kí kú àmójúbà àkọ̀tun ètò yìí. Gbàgede ètò ni mo pè é níbi tá a ti bu omi ọgbọ́n mu fúnra wa. Ẹ̀yin kọ́ yìí ìwòye ọ̀sẹ̀ tó kọjá rẹ̀ tí wọ́n ní pé ó ti di ọ̀sẹ̀ tó ń bọ̀. Jẹ́jẹ́ mọ̀ pé púpọ̀ èèyàn ló jẹ́ pé wọn ò sí láyé mọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Pé orí òkè Ọlọ́run nìkan èmi àti ẹ̀yin fi wà láyé. Ìdí rẹ̀ ibi ẹ̀ka àmọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé kí ẹni tí Ọlọ́run pamọ́ nìkan òun ni òun lò. Gbàgede ètò rèé ẹ̀yin tẹ̀ ń lo MTN tẹ̀ ń lo Zain ẹ̀yẹ tẹ̀ ń lo Glo ilé òkè tí ń gbáradì. Ẹ jẹ́ sáré ilé ọkàn jẹ kíákíákíá ẹni tó bá ti jẹ́ orúkọ yín àti ibi tí ẹ ti jẹ́ èyí tẹ̀ ti jẹ́ tó jẹ́ London tó jẹ́ Amẹ́ríkà tó dẹ̀ jẹ́ Òṣogbo ní ẹ̀sọ́. MTN users ẹ sáré la ilé 1426 0059 1171 76 878 lẹ́ẹ̀kan sí 1426 0059 1171 76 878. Olóríire tó bá jẹ́ ẹ̀jẹ̀ mi máa rí inú ọ̀. Gbàgede ètò rẹ̀ ẹ̀jẹ̀ ń fi àsìkò yìí pé ẹni àkọ́kọ́ tó máa fi tálẹ́ bá wa sọ̀rọ̀ mọ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì. Mo lérò pé àwọn náà ti ń gbáradì. Adékúnlé ọmọ Afọláyan ṣe ti wà ń bẹ̀. Àkókò òkú bẹ́ẹ̀ bá wa ṣòro lórí ọ̀hún. Ìjà ti gbogbo ní kọ́mọ́ kéde ṣe ti wà ń bẹ̀. Adékúnlé ọmọ Afọláyan kí lọ́rọ̀ mọ̀ràn kí lóhùn èwì tẹ́ ẹni fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mọ̀ràn lónìí. Àwọn dà. Àkókò bá wa ṣọ̀rẹ́ o. Ó yẹ dà. Ẹ já lójú yín dáadáa, ẹ já lójú yín, ẹ jẹ́ ká yọ lójú yín ìtura ń rí. Àmín. Ìkà ò pé. Bẹ́ẹ̀. Bí ó ṣe padà sákàtà fún yín fún ohun ohun tí ẹgbẹ́ ránṣẹ́ sí wa tó dàbí ọ̀rọ̀ mọ̀ràn lórí ètò gbàgede ètò fún ti ọ̀sẹ̀ yìí. Ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ṣìkàṣìkà kó múra sí, rere tó ṣe rere náà kó múra sí. Àtiré àtìkà ìkan ò ní gbé. Ó ní èmi bọ̀ kankan èmi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ owó ẹ̀ ti máa rí. Gbàgede ètò rẹ̀ ẹni tó jẹ́ àlejò mi lórí ètò tòní ẹ má gbàgbé mo ti sọ fún yín ọmọ bàbá wa Àgbájélọlá tó dolóògbé ń jò ní àwọn olùgbà lálẹ́. Bari Ṣókì àwọn náà ti wà ní agbára pẹ̀lú ìṣùgbọ́n mi tí ì ṣe àfihàn wọn. Ṣùgbọ́n kọ́ni pé mo gbé wọn lé gangan lórí ọwọ́ yẹn lórí ọwọ́ yẹn.
n sáré fún àwọn tó jẹ́ pé Glo ni àwọn èèyàn láàyò tí wọ́n ń lò. Glo users 84620-10536-28912. Glo ló lélẹ́yìí o 84620-10536-28912. mi ò ní pèlè lẹ́ẹ̀kẹta bàbá mi Agbájélọlá ẹ bá ń tí ó kè mọ́ gbádùn ẹ̀ bẹ́ẹ̀ làwọn ará lé ń bá mi. ọmọ náà bá rẹ̀ wá èyí kúrò wọn mọ́ àgbà wá wọn máa gbẹmú wọn ní sẹ́bí báyìí ló yẹ kó yẹ. bẹ́ẹ̀ni. òjàdé olówó wọn máa gbẹ. ẹ tẹ̀lé ẹ máa kọ́ tẹ̀lé bàbá ẹ jẹ́ kí n máa gbọ́ bẹ́ẹ̀ mo fẹ́ máa fi ní. Bàbá tí mo forúkọ jọ. Yéèdè. Àbí o. Bẹ́ẹ̀ni. Ó ga jù. Wọ́n ní tí a bá fẹ́ èèyàn tó ya wo di ó yẹ kó lè dá adìyẹ gbé níbi tí bàbá gbé dé yẹn ẹ bá ń tì síwájú díẹ̀ sí lọ́gbà ìyá aláì kí ló tún ṣẹlẹ̀. Ibi tí bàbá kọ́ dé yẹn ẹ bá ń gbé láti bẹ̀ ẹ bá ń sún orin yẹn síwájú látẹnu yín gangan. Ọlọ́run ọmọ bàbá mi Agbájélọlá èmi ò kì í fẹ́ pè wọ́n ní olóògbé ìdí ni wípé ẹni tó jẹ́ wípé wọ́n kàn sùn díẹ̀ tó yẹ pé iṣẹ́ wọn fọ̀hún ẹlòmíín wà láyé ó ti kú. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni forever. Bọ́bá yẹn lólùfẹ́ ètò gbàgede ètò mo fi ń dá yín lójú pé wákàtí kan àkọ́kọ́ tá a kọ́kọ́ níyì lórí ètò yìí àyè wà lónìí ọ̀rọ̀ dẹ̀ wà gbogbo tó ṣòkò pátápátá la máa tàn mọ́lẹ̀ sí. Pẹ̀lú àlejò mi fúnra yín mo fẹ́ kẹ́ ẹ fi orin torí gbà tí bàbá ń bẹ láyé tí wọ́n bá bí bàbá léèrè ọ̀rọ̀ méjì bàbá fi ohun orin 10 dáhùn ẹ wá bá ń tu sẹ́yìn kí ni orúkọ yín gangan pátápátá gbogbo orúkọ yín àtàpèjẹ́ àti torí ìtàgé àti nagijẹ àti bẹ́ẹ̀ ṣe jẹ́ gangan ẹ jẹ́ ká yóò gbọ́ acapella mo fẹ́ ẹ jẹ́ kí n máa gbọ́ mo mú ní ìdẹ́gbẹ́yà. Sí ọ̀dọ̀ àwa olórin tí ẹ̀yin náà jẹ́ ọ̀kan gbòógì àti olórin a ṣe mẹ́nuwọ̀ ní àwọn abala kan àwọn tó ń lè flamboyant life láwọn ọgbà kan pé ṣé bẹ́ẹ̀ ló ṣe máa lọ ibẹ̀ ẹ̀kọ́ là ń lọ nísìnyí ṣùgbọ́n a ṣe ń bọ̀ bẹ́ẹ̀ yẹn part 2 ìdáhùn yẹn nìyẹn ṣùgbọ́n part 2 àyẹ̀ gangan ni wípé àkóbá wo lẹ rò pé kíní yìí ló máa jẹ́ fún àwọn olórin àwa tá a jẹ́ amúlùdùn gẹ́gẹ́ bí àyè pàtàkì tẹ̀yin náà dì mọ́ l'Amẹ́ríkà àti Nàìjíríà. Ẹ gbọ́ mi báyìí
gbọ́ mi báyìí ẹ gbọ́ màá tún yín padà gbé wọlé ṣé ẹ ti ń gbọ́ bẹ́ẹ̀ tí ì gbọ́ àyè wà ọ̀rọ̀ wà Barisókì ògbó mo máa tún yín gbé wọlé padà ẹ̀yin olólùfẹ́ ètò yìí ẹ̀jẹ̀ bá ń kọrin aládùn yìí sí kẹ́ ẹ máa gbádùn ọgbà yìí náà jó lé ọ̀rọ̀ wà lórí àyè wà. Bẹ́ẹ̀ni. Ẹni tí ìwà jáyé mi ò ṣọlá. Ṣé ẹ ti ń gbọ́ mi báyìí? Ṣé ẹ ti ń gbọ́ mi báyìí? Ṣé ẹ ti ń gbọ́ mi báyìí dáadáa? Barisókì lónìí jẹ́. Wọ́n rí mi nílùú Ìjẹ̀bú. Barisókì yóò ẹ bá tún bí ẹsẹ̀ ẹ̀mí sí ni o. Ṣé ẹ ti ń gbọ́ mi dáadáa báyìí? Ẹ ti sọ gbogbo bẹ́ẹ̀ ṣe lọ iléèwé àwọn iléèwé tí ẹ lọ lọ́kọ́ta gbogbo ẹ̀ lẹ́ ti sọ. Mo ṣe ká kúkú ṣe kíni bí orin ni mo ṣe ká ṣe bí ẹyin àbí ká ṣe bí ìkòkòrò èmi kì í ṣọmọ onífújì rárá ṣùgbọ́n mo ti lè gbìyànjú o gospel ni mo kọ́ Barisókì kí ló dé ẹ má sọ mí lọ ní fújì àbọ̀bọ̀ dodo ẹ jáwọ́ mú báyìí. Mo kí ẹ o. Crownemos, God bless you. Ẹ jẹ́ wá ṣe báyìí. Ṣé bàbá gan ló finú ara wọn bí yín o? Àbọ̀mọ ẹ̀gbọ́n ni, àbọ̀mọ àbúrò. Ẹ jẹ́ kí gbogbo ara lé kó gbọ́. Wọ́n lọ jẹ ewúrẹ́. I wonder. Barisókì eléyìí ti clear as everybody báyìí ọmọ bíbí inú bàbá wa Gbajúlọ́lá tí wọ́n di olóògbé láìpẹ́ yìí Barisókì ẹ jẹ́ bá mu báyìí ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa sà nẹ́tíwọ́ọ̀kì lónìí irọ́ nẹ́tíwọ́ọ̀kì pa ètò yà á jọ bẹ̀rẹ̀ á jọ parí ẹ̀rìn lágbára Ọlọ́run ó dà. Ìrálẹ̀ tó yí ń pa ọ́ Barisókì ni ọ́ àjọ máa ń lè lọ. Ó dẹ́ni ìbò tó gbọ́. Ara adẹ́fẹ̀rẹ́ ìwọ̀nà. Ó dẹ́ni kò ṣe é gbọ́ gẹ́gẹ́. Ẹni abínibí ti ń jà ọ́. Ẹlẹ́ka òde èsì wà ó. Ọwọ́ ẹ̀ òde èsì wà ó. Ìkúlẹ̀ abíyá.
ara rẹ̀ káàbọ̀ padà sórí ètò nẹ́tíwọ̀kì ẹ̀ ló dàbí kó fẹ́ máa ṣe mọ̀nàmọ́ná ẹ̀yin tí ń gbọ́ mi dáadáa báyìí àbí ibi tá a bá gbé náà là ń ṣe láìwúlẹ̀ bókù lọ́lé olóró ó ti clear everybody ní ìsìn wípé wọ́n ní tẹ́ ẹ̀ bá tiẹ̀ mẹ́rin ẹ ṣàmúgbò wẹ̀rin àbẹ̀ ìsì jíyọ̀ náà tẹ́ ẹ̀ bá tiẹ̀ lè mọ̀ ẹ ṣàti jíyọ̀ lọ́wọ́ ẹ̀ bó ṣe máa jẹ́ gbogbo nìyẹn. báwo gangan lẹ́yìn ṣe gba orúkọ Barisókì ẹ sáré bá ń ti láàrin ìṣẹ́jú kan Barisókì kí ni tó bí Bari báwo lẹ ṣe gba orúkọ tiyín Barisókì. Wow. Àìnítẹ̀lọ́rùn mo fẹ́ kẹ́ ẹ bá mi tú dáadáa púpọ̀ gbajúgbajà olórin ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí wọ́n ń wò báyìí ọ̀pọ̀lọpọ̀ ń wò wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá ń tú ẹ sọ nǹkan kan ní ìsìn wípé ẹ ṣe àwò lọ́nà wo